ọ̀nà tí yẹn gbà dé àfa ó sì lọ́hùn ni o ọba kéwú ọ wá sin Ọlọ́run ó sọra rẹ pọ̀ mọ́ Ọlọ́run ló fi lè dà fá bọ́ ọba kéwú jù bẹ́ẹ̀ lọ tó ọba sọra rẹ pọ̀ mọ́ Ọlọ́run ẹlẹ́jọ́ lọ́ọ́ jẹ́. ìlímọ̀ minal kitab. mo jíjù tá a ń lò kírísítàn lọ́kọ́ dictionary wa tá a ń lò kírísítàn lọ́kọ́ ọ̀rọ̀ mọ̀lẹ́ yìí mo tá a jọ kan mo pàdé arábìnrin kan ní London òyìnbó ni òun kàn gbá rìsáàsì ni odidi àlùkárì wà ní orí ẹ̀ ó sì mọ báyìí rìsáàsì lòun gbá lágbáwọ ẹnu rẹ̀ àbá mi ò ní o ìlọ́ba tí wọ́n sọ̀tọ̀ máa sọ ní àní kèé wá ṣe mùsùlùmí ibi tí wọ́n lọ nu kèé ṣe mùsùlùmí kò ní bàtà kankan pẹ̀lú ẹ̀sìn wa yìí òun kà lọ bá rìsáàsì lásán ni nítorí mi ń bá ń ṣàgbàjẹ àmọ́ ń jọ mi mọ̀ pé eléyìí ò gbé ọwọ́jọ́ bọ́ ọ̀run ó sọ̀rọ̀ àrẹ pọ̀ mọ́ Ọlọ́run ni ìsọ̀rọ̀ ẹni pọ̀ mọ́ Ọlọ́run ẹ wá sọ pé máa gbọ́ gbàtàkì Kùránì wọ́n á rìn fáà sí pé. àlàlẹ́dí ìdáwó ìlímọ̀ minal kitab. ìdáwó ìlímọ̀ minal kitab àwọn tá a fi ìmọ̀ àtìrà mọ̀ ìlímọ̀ ìmọ̀nù agbára mọ̀nù minal kitab nígbà míì wọ́n pe kíní kan ní kéfíà kan ní kí wọ́n kọ́ ẹ bó ṣe lè pàfọ́ọ̀mù. Ọba jẹ́ ẹni Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ọba máa wọ Ọlọ́run ọba ní sẹ́mà báyìí kọ́ wa ní mi bá gún ọ ní ọ̀bẹ kò ní ràn ọ́ ológun kípẹ́ ni o ààyè yìí gbọ́dọ̀ wọn bá ṣe fún ọ yọ dẹ́rù rẹ bá àwọn òní gbé lọ́dọ̀ rẹ ni. ìjọba ti ń jó má dà rẹ ìjọba sì mú tí wọ́n gún ọkọ̀ rọ́ ó ti mú kùrìsì ìdùsára ni. àlàlẹ́dí ìdáwó ìlímọ̀ àwọn tí ìmọ̀ àtìrà ń bẹ lọ́dọ̀ wọn àáfàá ni ó ti kọjá agbára àdìjànú àáfàá bẹ́ẹ̀ ọba dé tó ọba sin Ọlọ́run ọba lọ́mọ wa mẹ́sítà ká kíni ká àdìjànú kan ọ̀sẹ̀sẹ̀ wá ń pè tó máa fi bí àbùkátà kíni ká àràwọ̀ kan ọ̀sẹ̀sẹ̀ ń wò ràwọ̀ kíni ká wáyé ọ̀kan náà yí sí ọ̀kan sẹ̀yídì ìjọba bá ṣe àwáyé tí o ti sẹ̀yídì kọ́ sọ́dọ̀ ń kò ní sáàtì rẹ̀ ni. àlàlẹ́dí ìdáwó ìlímọ̀ minal kitab. sọ́dọ̀ ìjànú ni sùdà náà ṣe máa ń pè ní ìlànà ìṣòro rẹ̀ pé ó ṣàṣẹ ti pẹ́ inda ilmu minal kitab wa kan afa inú afa tí ń bẹ lára nabi Sulaiman wo esi sa nabi afa ni àwa fi ìmọ̀ beyan ṣe mú fo aja han inda ilmu minal kitab ọ̀rọ̀ ni gbólóhùn tí ẹ̀tọ́ sọ ni yí pé ana ó lè mi máa gbọ́ Kùránì nígbà ìfẹ́tù fẹ́ sọ ó ní ana bàtà afa yẹn náà fẹ́ sọ ó ní ana èmi tí nàbí mọ̀múlà ayárí tàdá ilé ìgbàtọ̀rí mùgá. ó ní máa mú fún ajá ni wọ́n á gbọ́ tọ́bùlà tó di yí pé ayárí tàdá ilé ìgbàtọ̀rí mùgá. dákun gbọ́ ìgbà tá a ti dúró ìwọ náà wojú rẹ̀ wo ìgbà tó ti ṣẹ́jú wo ìgbà tó ti ṣẹ́jú orílẹ̀ àní kéé pé kọ́ yájú kọ́ padé níbí fún o kó tó di pọ́ ṣẹ́jú péńpéjú rẹ̀ yóò lókè yọ wálẹ̀ àgbódiwájú ẹ̀ ní ìsìn. Fọlọ́mọ ọ̀hún Musa kìrọ́ ní ìdáhù bọ́ọ̀lù àzámi ìfọ̀dí rọ́bì. Ànábì máa ní kí n tó ṣẹ́jú kí n tó díjú kí n tó ṣẹ́jú pé láàrin ibi títí wo ti bá gàdùn títí wájú ẹ̀. Bọ́ọ̀lù àzámi ìfọ̀dí rọ́bì. Ànábì sọ́wọ́n ní àṣàmì ìfọ̀dí rọ́bì. Eléyìí àṣẹ Ọlọ́run ọba ni eléyìí o tó ṣe fún mi. Lìyẹ̀bùlúwà ní àásìkò ìgbàsùn ákífòrò. Ó wá fi ṣàdánwò fún mi ní ìdúpẹ́ ni àdìsí kìfèrí. Wọ́n máa ń ṣàkárá bọ́ bá dúpẹ́. àìní máa yẹ sí kúrò ní dáàbì. Máa jẹ́ mo dúpẹ́ fẹ́rẹ́ ara mi wà máa ń kàfàrà. Máa jàpá báyìí náírà bí gani yóò gani. Ìmọ̀ ní máa ń fún yàn ní yẹ̀kín. Ọlá pọ́ ní mímọ̀ lànàbí ànábì ní gbowó ò lè rí wa. Ó ní látàsán. Látàsán
àmàlà. Ó ní Ọlọ́run wà pẹ̀lú wa. Ó ní ìwà Abubakar má bànújẹ́ rárá. Anzalallahu sakinatahu alayhim. Ọlọ́run bá sọ agbára kalẹ̀ fún wọn. Kí ni mo fẹ́ lò níbẹ̀? Anabi Musa alayhi salatu wa salam nígbà Fíráúnà wá bẹ̀rẹ̀ sí nílé tí wọ́n bá bá débi odò tí wọ́n ò ríbi tí wọ́n fẹ́ yà sí mọ́ bá Ànábì náà ṣe níbi tí wọ́n fẹ́ yà sí mọ́. Fàtìbà òbí ọdún dúdú bá kíyàwó àdìwá. Fíráúnà wá tẹ̀lé wọn ní tìbínú àti tìbẹ́rù bá rí pé wọ Musa òní láṣẹ ọlọ́sẹ̀. Àtàní. Adé àgàwùl garaku. Wọ́n fi bá débi ọwọ́ àdì pé wọ́n bá débi dé Ọlọ́run wá ní tọ́ ọwọ́ kàmí kí n dá sí i. Musa kọjá Fíráúnà wọ tẹ̀lé. Fíráúnà wá pẹ́rìsì sínú odò. Kọ́lá. Nígbà tó pẹ́rìsì sínú odò wá yí pé. Àmàntú annahu la ilaha illa allazi amanat bihi banu Isra'il. Bọ́dà ṣe bí ọ̀tá ṣe máa ń ṣe bí èyí pé wọ́n ya wèrè bọ́wọ́ Ọlọ́run bá bà wọ́n. Wọ́n ní tí wọ́n bá gbé ìgbàdo sórí iná ọwọ́ ní tẹ̀ ní fi sọ̀rọ̀ bọ́wọ́ náà bá tẹ̀ yóò máa ta parapara. Amantu annahu la ilaha illa allazi amanat bihi banu Isra'il. Nígbà tó wọ́n tẹ Fíráúnà olùmọ̀ wá gbà o ọba tí mú àwọn bàbá Ísírẹ́lì tí wọ́n náà gbà fún láti jẹ́ òun wá gbà fún wọn ní ìsìn. Wàá dàbí náà lè mùsùlùmí náà. Ó di mùsùlùmí lónìí. Àlìyá. Tá nẹ́bìrì máa kọ́ ọ̀dà la ilaha illallah. Lákàlà àlìjẹ́nà. Èèyàn wà àlìjẹ́nà kí ló dé tí la ilaha illallah Fíráúnà ò ṣiṣẹ́ fún un. Ó ti léètì. Ọjọ́ ó léètì kó tó padà ó ní máa léètì. Ọlọ́run ní Kọ́bìlú wa kùntà bìláàlì mùsùlùmí. Ọlọ́run tó lè jẹ́ sí ibi tó balẹ̀ jẹ́ dé yìí. Pẹ́rìsì síbẹ̀ náà ni Musa máa lọ. Ọjọ́ tí wọ́n jẹjẹ àmì lóde Asura àti Tasura. Ọjà kéèyàn jẹjẹ ogun ní máa mú ìyẹn sè láti lè ta fàṣẹ. Tó bá wò yí pé àwa náà pẹ̀lú gbogbo wàhálà yìí sí pé a tún lè wà òkè báyìí èèyàn á pèdé pé mo mọ̀ ṣẹ́gun. Àlìfájìrì wọlé àṣì ní àṣírí. Inú títún mú yẹn á pèdé tó bá di pé karama ṣẹlẹ̀ àbí mo jí sọ náà bàkà bá ṣẹlẹ̀ yọ̀dọ̀ ọdún tẹ́ mọ̀ rántí. Ìjẹjọta ìdọdún tẹ̀yàn rántí ìmùjísà àtinú karama bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ nù Kùránì lọ sí Máídà. Ìgbà tí wọ́n ń sàlẹ́jì tí wọ́n ń sọ sí pé ìsìnkọ́lẹ́lẹ́ àwárí yúnà wọ́n sọ báyìí pé yà ìsàkúnà Màríyàmá ní ẹsẹ̀ tí ó kúta yúnà sílẹ̀ àlẹ́ iná máa yí dátà mìíràn sàmà. So possible wọ Ìsá kọ́ sọ fọlọ́wọ́ ọba rẹ tó róye fún wa kọ́ sọ kó oúnjẹ kalẹ̀ láti sánmà fún wa. Bọ́ọ̀lá tẹ̀kún lára. Ìsá kọ́ sí wáàsí fún ọ̀nà ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ ọba. Ìkùntù mú mi ní. Ìjọba yẹ bọ́ ọlọ́wọ́ ọba gbọ́ ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ ọba sọ́lọ́ ń ṣe ń jẹ́rìí ni. Ọlù nùrìdù ànàkùlà bí ni àwọn àtẹ̀tìwọ́ ìnàkùlù bùnà. Gbèsè ní ṣùgbọ́n pé bínú wọ́n ní rárá akàfẹ́ kọ́lọ́hún sọ kalẹ̀ ká tẹ́sítì oúnjẹ òun ni ọwọ́ Ọlọ́run náà fẹ́ bó ṣe dùn bí ọbẹ̀ káka tẹ́sítì ẹ̀ wàtẹ́tìwọ́ ìnàkùlù bùnà. Tábà ti tẹ́sítì ẹ̀ tá a jẹ́ mẹ́ ọkàn wọ́n wà balẹ̀. Wàná alámà á ń kọ́ni sọ dókítà náà wà náà kúnná lẹ́yìn àmìnà ṣàìdí. Àmà kó tọ́lọ̀ ń sọ àwọn agan máa ròyìn rẹ̀ káàkiri àwa jẹ́rìí rẹ̀ kọ́lọ̀ lọ́rọ̀ ń sẹ́. Kọ̀lá yìí sàbúnù Màríyámà ńlá òun. Nígbà tí wọ́n sọ níbi tí ó yẹ̀ sí mọ́ mérekù àwọn ànábì Ọlọ́run wèé palẹ̀ mọ́ fún bójú bá fẹ́ tì wọ́n ni. Tí a bá ní sọ́lọ̀ lọ́rọ̀ ń sẹ́ tí ọba níbi tí ó yẹ̀ sí mọ́ tó bá fèsì Ọlọ́run pé Ọlọ́run wọ́n ń béèrè rẹ̀ lára mi Ọlọ́run ni mo ti dé. Nígbà tí òní ibi tó yẹ̀ sí mọ́ Musa èyí sá wá fèsì Ọlọ́run ó lu Ọlọ́run ọba Allahumma ó ní mo pè ọ́ o. Rabbana Asìnà máa yí dátà bínà sàmà. ó ní wọn lọ́hùn bá wa sọ ọpọ́ oúnjẹ bá wa sọ ọ́ kalẹ̀ láti sánmà
تكون لنا عيدا لأولنا وآخرنا. tó o bá ti sọ kalẹ̀ fún wa tá a bá fi lè jẹ́ yóò wá dọdún fún àwọn tí ń bẹ àwọn tá a ń bẹ àtàwọn tí ń bọ̀ lẹ́yìn wa yóò dọdún. وآية منك yóò máa jáde látọ̀dọ̀ rẹ Ọlọ́run. وارزقنا وأنت خير الرازقين. ní sáré wo lè ní o fún wa lóúnjẹ kí wọ́n jẹun ní ìsìn lágbára máa ń jẹ èso mo tún béèrè pé sùnkọ́ wàrísùkú náà. وأنت خير الرازقين. rísíkù bẹ̀ wọ́n ṣe tó wó wá tún bá kó àwọn àfọwá kí à ń tá a fi panu tó fi pẹ̀. قال الله Ọlọ́run wá ní wọ yìí sá. إني منزلها عليكم. ó ti dójú rẹ o ní sì sọ kalẹ̀ múnà sílọ àlékún bá sọ pé oúnjẹ òun kalẹ̀ láti sọ́mà tí wọ́n ti pìpì àrẹ pátápátá fún yìí àmọ́. فمن يكفر بعد منكم. bọ́ọ̀lù èlé ṣe ń jẹ àmọ́ gba wọn tí ọ̀ débẹ̀ tí wọ́n bá sọ ọpọ́n oúnjẹ òun kalẹ̀ tẹ́ bá tún wá ṣe gèfèrí lẹ́yìn ìgbà náà. فإني أحاسبه عذابا لا أحاسبه أحدا من العالمين. ọlọ́run àjẹrí àyà tí ìjẹ nìkan rí lájẹ tẹ́mi ọlọ́run ọ̀jẹ̀ nìkan rí ọlọ́run ní jẹ yìí ìsọpọ̀ oúnjẹ kalẹ̀ tó lọ ń sọ kalẹ̀ ohun tí ń jẹ́ mùjísà àwọn ọdọọdún yìí máa bí kéèyàn ó sì rántí pé ọlọ́run ṣe ìyanu kanú ayé wa ọdún mẹ́wàá tó ṣe ìyanu náà ayé wa nu ẹ bá ń pè dé Ayakumullah. mo fẹ́ dúpẹ́ ọdún mẹ́wàá so mo fẹ́ dúpẹ́ ogún ọdún mo fẹ́ dúpẹ́ ọgbọ̀n ọdún sọ wàrà ṣe yọrí kì í wá gbé fọ́tò kan náà. Adamallahu hayatahu. àṣeyọrí tí wọn wá káwọn kì í gbé fọ́tò kan náà wọn èé sì rí àṣeyọrí lọ́fẹ̀ẹ́ torí kò sí tí ń jẹ́ àṣeyọrí ọ̀fẹ́ ṣètàn ni ó ṣètàn ni ẹni tí ó bá ṣe ṣètàn wàá paralyze o Ọlọ́run ká lè bọ́ láṣìírí kọ́ máa sáwọn èèyàn ni La ilaha illallah. wàá fara gbá kankan kò sí ní tó fẹ́ fi kún ta ló fi jọ tó ní fara gbá Ṣé mo ní ọmọ? ẹni bí ó ṣe máa ní ọmọ ní mo bá wo Facebook jọ́ mi táwọn mi bá ń ṣe èrè tí wọ́n ń sọ̀rọ̀ kára kìí bà mí inú jẹ́ pé nígbà tó ọ̀pá mi lọ́mọ ọ̀pá mi láya ọmọ tí wò gbogbo nǹkan lọ tó apá fẹnugún yìí náà lọ bá gbà èyí náà tó. Ayyadakumullah. La ilaha illallah. Ayyadakumullah. so ẹ̀kọ́ yìí sì tó a bá wà sí ọdẹ ànábì Nuhu ó yàtọ̀ fún ti Musa ó yàtọ̀ fún ti ànábì Muhammad iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe ànábì Nuhu àyà méjì gbogbo àni mo máa ń sọ tó bá bẹ̀rẹ̀ wọ́n ní iná àrísánná nígbà tó mi Ọlọ́run ni mo rán ní wàsámà ìjọ rẹ̀. Ànàzírí tó bá tẹ̀lé gómìnà ayé àti àwọn masáàbù ní àlè ìlọ̀yà fún wọn kọjọ́ ìyà ẹlẹ́tẹ̀ òrókó tó tó. Kọ̀ọ̀lá yá kó bí nílẹ̀kùn náà sí ìrùmù bínú. Ọwọ́ abẹ́rẹ́ wá sí iná ìlọ́kùn náà sí ohun obìnrin èmi ni inú tí wọ́n rí olùkìlọ̀ ló wọ́jẹ́ fún yín tó fojú hàn. Àní ibùdó ńlá wa tẹ̀kù ẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá ẹgbẹ̀rún ọlọ́wọ́ bá yàgbìlà kún mi dúdú bí kú. ọmọ tó fèrè ẹsẹ̀ yín jì Wọ́n yóò akérògùn mi láàjàdé Musamma. yóò sì dọ̀ yín lára dọjọ́ kú. Ìnà àjàlá láyé ìsájà aláyọ̀ akárù lákùn tún tààlà ọlọ́run kúnà. tọ́jú náà bá dé ọlọ́run ò ní gbà má o. Qala rabbi ní dátúkọ̀ mi layla wà náírà. ọwọ́ ajíṣẹ́ ní wọ́n á lè tọ́jú fọlọ́run pé mo pa àwọn ìjọ mi léèlà wà nàárà mo pè wọ́n lóru léèlà wà nàárà mo pè wọ́n lọ́sàn-án tó o bá wá wò ó pé léèlà wà nàárà ó rò pẹ́nu alẹ́ àná àtọ̀sán yìí ni wà lọ sí sọ́ọ̀tà Ànkàbútì ọ̀ wà mọ̀ tó máa léèlà wà nàárà. ọlọ́run ni mo rán níwà sáwọn ìjọ rẹ̀. Kọ́lá bí sábì máa líbà sánà tí ní Ànkàbútì náà máa. ọlọ́run ni mo rán sáwọn ìjọ rẹ̀ wọ́n wá gbé ọwọ́ sí léèlà wà nàárà fún 950 years nítorí pé wọ́n àṣeyọrí. Ọ̀làbúyẹ̀ sì dùndùn ayíyá ìlà fìràrà. ọlọ́run tó tún wá gbẹ̀yàn ní 950 years náà wọ́n sá fún un rárá so orúkọ yìí sì torí àṣeyọrí. bọ́bá kò lọ́dọ̀ Nuhu tí ẹ tó yàtọ̀ fún ti Musa àṣeyọrí ni Musa ní wá lọ sí káfí nígbò wa títí tí ọ̀wá lóyún lákọ̀ọ́dí làkàyè náà. àmì sọ́bọ̀rì náà sáà sọ́bọ̀. ọ̀làmẹ́ jáwàtà
الفتى واتنا غدانا لقد لقينا من سفرنا نصبا. ọba nítorí pàjẹ́nu àti Musa ọlọ́run fẹ́ràn ànábì jù wọn lọ kọ́fà ànábì ilẹ̀ kọ́ra ṣe yọrí ní gẹ̀rẹ́ fún kò rí òun náà bọ́ọ̀hún lọ sí Suratul Furqan. ànábì bọ́ọ̀hún tí wọ́n bọ́ọ̀hún torí pé àṣeyọrí nípa pé yá kọ́ mi. يا قوم انت اتخذوا هذا القرآن وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا. Anabi Muhammad ní gbọ́ tó àṣeyọrí ní wá ọwọ́ àti pé gbogbo bí mo ṣe gbọ̀nà tún mọ gbọ̀nà òsì mo ṣe wàhálà náà kọ́nà ń sàlùkù ránì kalẹ̀ fún mi mo tún sọ náà bẹ́ẹ̀ ṣe ń ṣe èyí kọ́ àgbà tó padà sọ́dọ̀ Ọlọ́run pé wọ́n lọ́run يا ربي ó ní ya Rabbi wọ́n lọ́wọ́ bá mi إن قوم اتخذوا هذا القرآن مهجورا. tó lè jánu Kùránì tí mo dààmú sí tí gbogbo ọmọ kú La ilaha illallah. gbogbo ọmọ ẹ̀ ló kú lójú ẹ̀.